أيها المستمعون الكرام في كل مكان، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tó ní ká wà ń bí lẹ́nìí tó ní àwọn àbí ń jẹjọ́ níjẹjọ́ là ń kó tó di jọ́ mẹ́jọ náà tún pé a tún wà ń bẹ̀ báyìí. ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ti lọ, gbogbo àwọn tí wọ́n lọ ní Ọlọ́run bá wa ṣàánú wọn. Àmín. kó ṣàánú àwọn tí wọ́n tún lọ bá. Àmín. Ọlọ́run bá kẹ́ àfa àgbà Sheikh Alim. Ọlọ́run bá kẹ́ àfa àgbà tí wọ́n sùn lábẹ́òkúta Sheikh Tajul Adabi. Ọlọ́run bá kẹ́ bàbá wa Alhaji àgbà. Ọlọ́run bá kẹ́ bàbá wa oníwàásí àgbáyé. Ọlọ́run bá kẹ́ bàbá Lágége. Ọlọ́run bá kẹ́ bàbá Lágbàjì. gbogbo àwọn ẹni Ọlọ́run tó ti lọ Ọlọ́run bá kẹ́ wọn. Ọlọ́run àwọn òkú tiwa náà Ọlọ́run bá kẹ́ wọn. ẹni ọ̀rẹ́ ni ṣàánú ẹ̀, ẹni tí ọ̀rẹ́ ni ṣàánú ẹ̀, ẹni ọ̀rẹ́ ni rántí ẹ̀, ẹni tí ọ̀rẹ́ ni rántí ẹ̀. àwọn tí wọ́n kò nu ayé tí wọn ò bímọ bèlè pọ́ mọ́ wọn tiẹ̀ máa rántí wọn bẹ́ẹ̀ nìkan rántí wọn. gbogbo orú wọn ẹni tí ń lọ tí wọ́n fà wọnú ọkọ̀ tí wọ́n gbé lọ́dọ̀ nígbà ẹnìkan ọmọ bí ó pa tó sọlẹ̀ sí, àwọn tó kú sójú ọ̀nà, àwọn tí náà jó pa, àwọn tó ṣe pa ààbọ̀ ara náà wọ́n rí halérí títì. gbogbo orú wọn bẹ́ẹ̀, ẹni ó sunlé, ẹni ó sùn ta, ẹni ó sùn rònà, ẹni ó sunú gbó. Ọlọ́run tó ṣe pé mùsùlùmí ni wọ́n, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Àmín. Ọlọ́run bá yáfi wọn. Àmín. báwa síjú àánú rẹ̀ wò wọ́n, ojú àánú rẹ̀ ìwọ Ọlọ́run dákun má ka kó lára wọn. àbíọ́ ni lẹ́yìn náà Ọlọ́run bàbá wa lọ́la wọ́n bá lórin, Ọlọ́run bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́, má dààmú bàbá wọ́n bá lọ́rin, má fìtínà bàbá wọ́n bá lọ́rin, má yẹ̀yẹ́ bàbá wọ́n bá lọ́rin, má kàn bàbá wọ́n bá lọ́rin lábùkù. la ilaha illallah. lónìí bàbá wa mufti diyar wọ́n ń ṣe ìdúpẹ́ ìyàwó tí bàbá wa lọ́la wọ́n bá lọ́rin fi fún imam sadala tí ń jẹ́ first born mufti Sheikh Suleiman Farouk Onekijipa. bàbá wa mufti nù. bàbá mufti pè mí fúnra ara wọn, wọ́n ní lónìí àjọ lọ ni èmi ti wá wà pẹ̀lú bàbá wa Mọ́díbò látàárọ̀ ńlẹ̀ ọba. nígbà àsìkò programu tó lèmi kú òǹbẹ kí bàbá mufti ó lè mọ̀ pé mo wá bí ìdúpẹ́ o, mo sì pa àwọn pè mí pé àwọn fẹ́ kí n wá o tọ́ wọ́n sì wá. Ọlọ́run bá Alubarika sáàrin àwọn méjèèjì. Àmín. Ọlọ́run fi ríire sáàrin àwọn méjèèjì. Àmín. ṣé wọ́n ní ọkọ̀ gbó àyàgbó kún ó lóra wọn gbó bẹ́ẹ̀. Àmín. la ilaha illallah. Àmín. abá bàbá wa mufti Sheikh Suleiman Farouk Onekijipa abá wọn dúpẹ́ o, abá wọn dúpẹ́ o. inú oríire téèyàn tún ṣe láyé ọ̀kan tún nù. àkọ́kọ́ kọ́ yìí wọ́n ti sin mọ́lẹ́ ilé ọkọ, wọ́n ti sin ọmọ tún wá ń gbéyàwó báyìí. Ọlọ́run gbogbo àwọn táwọn náà kú ń bẹ̀ wọ́n sábà wọn náà ṣe tiwa o. Àmín. la ilaha illallah. akí gbogbo ilé Oníkíjìpá pé akú ìnáwó lé ní, akí gbogbo ilé bàbá wa Ọlọ́run wọ́n bá lọ́rin akú ìnáwó lónìí. bàbá wa bá lọ́rin ti di àná wa báyìí, àná wa ni wọ́n. Ọlọ́run bá wa ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. èmi náà ń bọ̀ wá mú kan tọrọ da kéèyàn bá ọba, kéèyàn máa jáná ọba. ń bọ̀ wá mú kan ọmọ inú ilé sì lèmi ńlé ọba, ọmọ inú ilé lèmi. n bá ti ń ra mi pọ̀ mọ́ Mọ́díbò àwọn ọmọ yìí tó wù mí pẹ̀lú àṣẹ Ọlọ́run bá ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. gbogbo àwọn ìyá tó máa gbọ́ wa bẹ̀rẹ̀ lórí ìyá wa, ìyá tèmi alájà wa oníyè pọ̀ lókè lèrú ilé ọmọ sèmọ́ni. Ọlọ́run bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run bá foríjì ìyá wa nílé aláfárá tí wọ́n parí ẹ̀ lọ́la. Ọlọ́run bá foríjì wọn, báwa ìyá fi wọn. ìyá dáadáa ni ìyá lé aláfárá, ìyá wa dáadáa ni ìyá náà, ìyá tó fẹ́ràn ẹbí, ìyá tí máa wẹ́ bí kíní. Ọlọ́run mọ́sà bá wa tọ́jú ìyá náà lálẹ́ kìyàmá, bá wa foríjì wọn, yá fi wọn fún Ànábì Muhammad, wọ́n balẹ̀ jẹ́ lẹ́yìn wọn. Akí Abdulrasheed trader dealer wọ́n ti jíṣẹ́ rẹ̀ fún wa. gbogbo ẹ̀yin tẹ́ máa fún wa lẹ́bùn. ambassador Tajudeen Ọlẹ́sìn, Alhaji wa Táyé Jíwá Eléko petrol, ìyá wa ìyá Lẹ́kan ìyá Al-Qurani, Alhaja wa Halima ìyá olóróró, gbogbo yín bẹ́ẹ̀ pátápátá. bàbá wa Sani Adélọ́dún, gbogbo yín Ọlọ́run ò ní pa yín lẹ́kún, kò ní dá yín lẹ́rù nù. Àmín. la ilaha illallah. Àmín. bàbá wa olórí oko fún Diamond 88.7 your shining supreme station tá a wà yìí. dákun Ọlọ́run bàbá fi olú
ọlọ́mọ pa yín lẹ́kún. Àmín. Bàbá fi olú gbogbo okòwò yín ọlọ́run ò ní jó jóná. Àmín. Àdáwọ́lé bàbá fi olú ọlọ́run jẹ́ lábàáyọrí sí dáadáa. Àmín. Àdọ́kànlé bàbá fi olú ọlọ́run jẹ́ lábàáyọrí sí dáadáa. Àmín. Gbogbo ọmọ tọ́lọ́run fún bàbá fi olú mọ́sàjáyé wọn dáa ju ti bàbá ń lọ. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Gbogbo ntẹ́ bàbá fi tí bàbá dáwọ́lé tí wọ́n ń ṣe àti tí ń ṣe àti tí bàbá ó tún ṣe má pa kankan rí ọlọ́run. Àmín. Ọlọ́run wọlé àánú tí bàbá fi olú ń ṣe ọlọ́run sábà wa ṣàánú àwọn náà. Àmín. Bẹ́ẹ̀ la kí bàbá wa HOD marketing, bẹ́ẹ̀ la kí bàbá wa manager àti wa ní Diamond 8.7 tá a wà nú èyí ọlọ́run bá ṣe dáadáa fún yín o. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá ọlọ́run bá ṣe dáadáa fún kálukú yín o. Àmín. Insha Allah. Ó fi dé rí ọlọ́wọ́ bọ́tìnì wa tí ń wò mí tèmi náà ń wò báyìí ọmọrú níkẹ́ gbogbo tí n bá ń fẹ́ ọ̀rọ̀ mọ́sàbá wa ṣe fún un. Àmín ya Allah. Ọ̀rọ̀ wa lónìí adúgbòlódò Ọlọ́run adúgbòlódò Ọlọ́run àfa àwẹ̀ wa Islam ẹ sálámù sílé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ohun àfa àlẹ́gbọ́n ni Sheikh Ibrahim Hanbali al-Imam Goniya apá náà kásẹ́gí ẹwà Islam. Ohun àfa àlẹ́gbọ́n àfa wa gbà ọlọ́wọ̀n ní dààmú yín. Àmín. Ọlọ́wọ̀n ní fìtínà yín. Àmín. Ọlọ́wọ̀n ní lálàsí yín. Àmín. Tẹ́ máa jẹ tẹ́ máa mu tẹ́ máa ná tẹ́ máa lò tá yóò fi rọrùn pẹ̀lú mímọ̀ tí ń bẹ lára yín ni Ọlọ́run má fi wọ́n yín má fi wọ́n àwa náà gbogbo àwọn tábà bá wa sa ámì ńlẹ̀ má fi wọ́n àwọn náà. Wọ́n gbogbo olólùfẹ́ ètò Asahabu Janna àwọn tí ń gbọ́ wa pẹ̀lú etí ìfẹ́ Ọlọ́run jẹ́ ó dáa fún yín gbogbo ààyè yòówù tẹ́ ẹ ti ń gbọ́ wa báyìí dákun Ọlọ́run má da ọ̀rọ̀ yín rú kọ́dẹ̀ ẹni tí ń gbọ́ pẹ̀lú etí kan yòókù kí wọ́n ń wí Ọlọ́run jẹ́ ó dáa fún wọn náà kọ́ sáma náà rẹ̀ ọ̀là la ilaha illallah gbogbo nulẹ̀ àwọn afá Ọlọ́run má jẹ́ ó dáa horo afá àwẹ̀ wa Islam Ọlọ́run pẹ̀lú yín. mo fẹ́ sọ̀rọ̀ ìlú kan lónìí. Ẹ ti tún kàwé. Ẹ kàwé ẹ̀. Ẹ kàwé dé. Ìlú yẹn ń jẹ́ etí ọ̀jẹ̀lú ni ó lọ wájú ìjẹ́ mọ́ etí ọ̀jẹ̀lú tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ó lọ wájú ẹ kọjá Tokyo ẹ kọjá ìlú àwọn Chinese wọ̀nyẹn ẹ mọ̀ kọjá ẹ tún kọjá Ohio. Ìlú kọ́ńtírì kan náà ni. Kọ́ńtírì kan nìyẹn àti ní bojú fitifiti wọn àwọn níbẹ̀ àti China wọn ẹ kọjá Ohio ẹ kọjá Tokyo bẹ́ẹ̀ bá wá rìn dáadáa eré omi náà gbogbo tẹ́ ẹ rìn lọ́wọ́ o dáìlà Ọlọ́run ṣe nǹkan ọ̀fẹ́ wa Islam gbogbo agbára tọ́lọ́run ni afẹ́ wa Islam gbogbo agbára tọ́lọ́run ni agbára ò sí lọ́wọ́ ẹnìkan ikú ò sí lọ́wọ́ ẹnìkan ibẹ̀ nìkan president wa ń jà agbára tiẹ̀ tán tọ́lọ́run ọ̀tán ẹnìkan president Nàìjíríà níjẹrin agbára tiẹ̀ tán tọ́lọ́run bẹ́ẹ̀ ibẹ̀ nìkan president wa níjẹta agbára tiẹ̀ bọ́ọ̀lẹ̀ Ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀ ó tún gbé fẹ́ lómi ẹnìkan ni president Nàìjíríà lánàá Ọlọ́run gbà olóko mi kọ́ Ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀ wọ́n lò kú òun bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ní kú o kò ló yín ẹnìkan àbá ń bẹ̀ ni ẹnìkan ò lókù fún ẹnìkan ò sì lókù fún kò sì ní lókù fún kò sì ní lókù fún gbére ni gbére ni tiẹ̀ kò sínú Ọlọ́run afẹ́ wa Islam Ọlọ́run ayàn afẹ́ wa Islam ìlú tá a wà ìlú tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ fún yín ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Nàìjíríà tiwa ni o abẹ́wà Islam ká dúpẹ́ ní Nàìjíríà tiwa ni o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ pẹ̀lẹ́ ẹ kú rọ́jú wàláyé ọmọ Nàìjíríà rọ́jú bàbá wa pírẹsidẹ́ǹtì bàbá wa Bọ́lá Ahmed Tinubu pírẹsidẹ́ǹtì wa nù ni bàbá wa Jagaban ẹ dákun gbogbo yẹn wá pé wọ́n sì ń pa wọn lọ́kàn ẹ débẹ̀ o ó kàn yín o ẹ̀yin náà ń pé ẹ fọkàn balẹ̀ à ń dín fi ń balẹ̀ láti jó ní ìbáyìí. Ya Rabbi qad daqati ahwalu fi baladi.
bẹ́ẹ̀ bá gbọ́ gbogbo nǹkan gbogbo ẹni tí bá gbọ́ orin yìí bẹ́ẹ̀ bá gbọ́ gbogbo nǹkan ẹ gbọ́ báládì ìlú nù ìlú. Ya Rabbi qad daqati ahwalu fi baladi. Bàbá wa pírẹsidẹ́ǹtì Tinubu ọ̀rọ̀ Nàìjíríà yìí wọ èwo la ṣe kò wá sí nǹkan kan tó rọrùn fọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ epo wọn dísù wọn karosíìnì wọn gáàsì wọn ọwọ́ ajá sí pé lórílẹ̀‐èdè Nàìjíríà ìṣẹ́jú nǹkan ń léwó ìrẹsì ń léwó ẹ̀wà ń léwó láàyìlá gàárì táàgbé ẹ̀yìn ọmọ ẹ̀dá gàárì tó mẹ́lẹ̀ ọmúgúlí gàárì di nǹkan bàbá president Tinubu èwo la ṣe ẹ̀sìn ni a máa fọkàn balẹ̀ títí kò ríbi tí ó balẹ̀ sí mọ́ rárá báyìí ọmọ Nàìjíríà ẹ dákun àdúrà ni ẹjẹ àmọ́ ṣe ó ti yíwọ́ mọ́ gbogbo wọn lọ́wọ́ wọn ò rí nǹkan kan ṣe òṣìṣẹ́ ń ké láyìlá ẹni tí ń tún rajà ń ké ẹni tí ń tajà ń ké lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ sàn pé ẹ fọkàn balẹ̀ àwa fi balẹ̀ títí àárín tààtún wa fi balẹ̀ sí lérí mọ́. Rabbi qad daqati ahwalu fi baladi. Kankan bẹ òun ni wọ́n ń tọ́ òun tẹ́lẹ̀ òun náà wọ́n ní kan la ilaha illallah mimma halla fil baladi. Bàbá wa pírẹsidẹ́ǹtì Nàìjíríà ẹ kú iṣẹ́ ẹ fura irúgbó bọ̀ Ọlọ́run kó ṣàánú orílẹ̀-èdè Nàìjíríà ni. Àmín. No food, people are hungry. Laqad jala kullu ma fi suqina thamanan. Ajé túmọ̀ bí. Ma bi fil yawmi aqsul bay'i duna gadin. Ajé túmọ̀ bí. Haythu ra'isu. Tó. Ka'an qad massahu malalun. Yé bẹ́ẹ̀ bá gbọ́n tọmọ yìí wí ni ẹ̀yin aláṣẹ wa àfikẹ́ kó nu odò kó dò gbé yín lọ. Bẹ́ẹ̀ bá gbọ́ ìtumọ̀ dáwì ìní òní jáàtú. Ya Rabbi qad balaga zailu zuba. Ọyẹ kẹ́lẹ́ mi ò sí gànga ẹ̀yin aláṣẹ wa ẹ̀yin lórí wa bẹ́ẹ̀ bá gbọ́n táyé tó mọ bí wí ọyẹ kẹ́lẹ́ mi ò sí gànga báyìí kó sì wọ̀ tó wó sí pé ọ̀wá gbọ́ àmọ́ bí a kò sí mọ́ ìwì kásìgbọ́ ń bẹ̀ ńjọ́ kejì. Ya Rabbi qad balaga zailu zuba fitana gufranaka Allahu. Farahamuna ma'arragadi. Adétúmọ̀ bí ọ parí. Gufranaka Allahu farahamuna ma'arragadi. Àfẹ́ ẹ̀wà Islam erílẹ̀-èdè yìí náà la wà abẹ́rílẹ̀-èdè yìí náà ká wà ní ó ṣe wá di pé yẹn wọ agbádá ó sì wọ ṣú tó dáa sí i ó lo aago ó dé fìlà tí yẹn mọ̀ pé bẹ́ẹ̀ ni èèyàn ni tọ́wọ́ ní ẹ̀dá kan ṣàánú mi àwọn ọmọ mi ò tí jẹun látàárọ̀ tẹ́ ẹ wá wọ báyìí pé àwọn ọmọ tí yóò ti oníbẹ̀ ni ọ̀dẹ̀ kan rí ni tí mo wọ báyìí ni ẹ̀dá kan ṣàánú mi kẹ́ ẹ má fi lé mi náà ló jẹun wọ báyìí la ilaha illallah a sì lólórí a sì láláṣẹ a sì lásòfin alọ́nàrẹ́bù ani sínétọ̀ ani gbogbo ẹ̀ mínísítà gbogbo ẹ̀ la níyànyàn kí ló wá dé gbogbo ẹ̀ lórí bó ti rí Burkina Faso wọ́n ṣe tiwọn Mali wọ́n ṣe tiwọn Niger wọ́n ṣe tiwọn orílẹ̀-èdè Nàìjíríà àfilọ́lọ́run lọ́wọ́ níbo la ń lọ́wọ́ bàbá wa Tinubu kò yẹ ẹnìkan kan mọ́. ẹ̀já wọn wà sí ọmọ ntọ́ kan torí ọ̀rọ̀ Ramadan lọ́yẹ ká máa sọ. ẹ̀já yàtọ̀ àyà yìí. àní ọ̀hún wọn ni wò já mọ́ ntọ́ kan. wọn ò já mọ́ ntọ́ kan torí bọ́ọ̀rọ̀ Ramadan lọ́yẹ ká máa sọ báyìí àmọ́ ẹ̀já mọ́ ntọ́ kan. Isra wal Miraj lọ ẹ̀já wọn yóò rí gbọ́. ẹ̀jẹ̀ wọn ò rí gbọ́. Sàbánu yìí sì ni ọ̀rọ̀ kúnú ẹ̀ tá nẹ́bí yìí sọ. ẹ̀jẹ̀ àrí kan gbọ́ bẹ́ẹ̀ bá ń sọ yìí ní ìtọ́ bá ti sọ̀rọ̀ ìlú bọ́ ní ìsẹ̀wọ̀n kí lára báyìí wí. mọ̀ bá sọ̀rọ̀ pèsè mọ́ wọn ní yàrá kù kí wọ́n ń wílé rédíò nísìnyí. ẹ̀jẹ̀ á mọ tọ́kàn. wọ́n wà pé ebe wí lọ́dún tó kọjá. ọlọ́wọ́ jọba dáadáa. àní ẹ sọ̀rọ̀ oúnjẹ oúnjẹ. èmi tó sọ̀rọ̀ kẹfẹ́ bíbí mi tẹ́lẹ̀ yẹn abc kọ́ni Ramadan ẹ̀yin lẹ́fẹ́ sọ dídàkudà báyìí. àwọn ọmọ sọ dídàkudà àwọn aláṣẹ àwọn olórí wa sọ dídàkudà. ẹ̀jẹ̀ mọ tọ́kàn. ẹ̀jẹ̀ á sọ tọ́kàn mọ́. àwòtí rẹ̀ járí ìkà. bàbí ebe ni ó jẹun yóò ní kankan. dakọ baladi na. baladi nínú sàbánì. ẹ̀yin dẹ dalẹ. ẹ̀yin ni o ẹ̀yin ni o. òkè baladi náà. òkè baladi fún wọn. Ya Rabbi
ربي قد بلغ السيل الزبا فتنا ìwọ náà bá ti ṣe gbààwẹ̀ Ramadan gbogbo mùsùlùmí ọgbọ kù sọ́wọ́ wọ Ọlọ́run bó tí máa ṣe bó tí máa ṣàánú tí máa rọrùn bó tí máa dẹrùn tá a máa pe ó sì dẹ lónìí ṣe mọ́sà síbẹ̀ fún wa Ọlọ́run síbẹ̀ fún wa má wo tiwa o má wo tẹlẹ́rì wa o bọ́ bá wo tàwọn aláṣẹ wa tó wo tàwa tí wọ́n ń pàṣẹ lẹ́lẹ́rì kọ́dà ò ní sàánú ó wulẹ̀ síwá náà ni. afáwẹ̀ wàsílám ìlú tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ìgbàgbé ọkàn mi wà mí ẹ̀gàrà ilé tí mi. àná náà ní ń kàwé o wọ́n wá ń pèlú yìí níṣẹ́ pé mo ti ní ẹ kọjá Toronto ẹ sì kọjá Ohio bẹ́ẹ̀ bá kọjá wọn tẹ́lẹ̀ wà lọ láǹdì eré omi náà ni wọ́n ti gbé airport yẹn wọ́n gbé lọ báyìí eré omi. ẹ̀kú kúkà ní kejì kọ́yìn náà débẹ̀ rí. inú ìwé náà mo ti kà á wọ́n wá ní ìlú wọn ni wọ́n ń pèlú náà ní kọ́ńtì yẹn wọ́n ń pè ní Diakotiwasne India kọ èyí kọ ọdún yẹn nìyẹn ṣé àwọn bí ká sọ pé Nàìjíríà yóò rí bákan létí àwọn àmì náà ṣe pé Nàìjíríà England London bọ́ ó kọ tí wọ́n ní Japan àwọn àgbẹ̀ Diakotiwasne ṣe é rí ìlú yẹn ìlú dàwí bẹ́ẹ̀ yìí bá dé bẹ́ẹ̀ àṣentọ́jẹ́ ìyàwó jẹ wọ́n tí wọ́n fi ní kankan ní nǹkan tẹ̀yìn náà wọ́n ti pé inú ìlú yìí lọ́wọ́ ntọ́jú mọ́ ayédèrú báwọn ni ntí ọ̀jẹ̀ náà wọ́n lọ mọ́ ni Ọlọ́run sì kẹ́ wọn nílùú Diakotiwasne ìlú Diakotiwasne yìí wọn ò lọ́nà Diakotiwasne wọn ò lọ́nà wọn ò lómi gbogbo nǹkan ní ìyá rẹ̀ jẹ wọ́n tí wọ́n sì lówó tí wọ́n ṣe àmọ́ abẹ́lé yìí bá débẹ̀ sẹ́ẹ̀dé àwọn ológun àwọn kú òun bẹ́ẹ̀. àwọn náà ń lo ológun. àwọn náà ń lo ebi kọ́ńtì ni nbọ ni òṣèlógún kọ́ńtì ni wọ́n afẹ́ wàsílám àwọn kú òtán àwọn alágbádá wa gbà sẹ́ẹ̀ wá nígbà àwọn alágbádá yìí gbà bẹ́ẹ̀ Ọlọ́run ṣe dáadáa fún Nàìjíríà o dáadáa Ọlọ́run ṣe dáadáa fún Nàìjíríà pọ̀ ìlú orílẹ̀-èdè Diakotiwasne Ọlọ́run ó bi ẹ̀yin aláṣẹ ẹ̀bẹ̀ wàdà àbáwọ̀dà ńgbà mọ ká àánú wọn ṣe mí àánú wọn ṣe mí ìyà jẹ wọn wọn tọrọ oúnjẹ jẹ nílùú náà nínú rẹ. táwọn ń gbá bọ́ọ̀lù báwọn. àwọn bọ́ọ̀lù ni àwọn ìgbà gangan wọn ò lè gbá bọ́ọ̀lù mi àfẹ́ wàsílám bẹ́lẹ̀ ìbàjẹ́ tọ́lọ́dún oyè tí ó lò òbítíbitì owó òlu Diakotiwasne yóò ti kó. sóhun wọn àwọn fọmọlọ́lẹ̀ bíi tọ̀dọ̀ wa ní mẹ́ta bùkẹ́lẹ́ ọ̀dọ̀ wa ní bẹ́lẹ̀ bá ṣe mínísítà tán ọba rẹ̀ tún lè ṣe kọmíṣánná. àwọn fọmọlọ́lẹ̀ yẹn. wọ́n fọmọlọ́lẹ̀ ní bẹ́lẹ̀ bá ń bẹ lórí ipò ó lè kọ́ mọ̀ wọn ní mínísítà fọ̀ kínní kan ní ìlú tá à ń wí Diakotiwasne àwọn ò ṣe bẹ́ẹ̀ ìyá wa jẹ wọ́n ṣé báwa ti ẹ̀ lépo ibọ́ wọn ni àwọn epo dà àwọn kan wọ́n jòkó lépo tiwọn tí wọ́n ń kọ̀ǹtró ẹ̀ nílùú Diakotiwasne abẹ́ wàsílám gbogbo aláṣẹ tó wá lọ Diakotiwasne bẹ́ẹ̀ bá ń lọ wò wọ́n àwọn kan ti kú nù àwọn aláṣẹ tó jẹ́ pírẹsidẹ́ǹtì wọn wọ́n ti ń bẹ́ẹ̀ pẹ́ àwọn kan ti kú nù wọn àwọn míì wọ́n fi gbàjọba wọn àwọn míì wọn gbádùn mọ́ wọn bẹ lórí àìsàn nínú àwọn tó darí ìlú ni ẹnu wọn ò tọrọ mọ́ wọ́n sì kó ìyáláyà owó táwọn ìlú Diakotiwasne àwọn aláṣẹ wọn tí wọ́n lò ń bẹ owó tí wọ́n kó omi náà lérí àìsàn omi ilé orí mọ́lẹ̀ ọba jẹ́bẹ̀ òun gan kú ìyàwó ń jẹ̀lú omi àárẹ̀ òsì ṣe àmọ́ kò rọ́rọ̀ dá sí mọ́ ìsọkúsọ náà ni ó tún sọ abẹ́wàsá ìlú Diakotiwasne. bẹ́ẹ̀ tí ń kà náà ní ń wò pé ọ̀dà ìgbé bí ó ti rí nù. abẹ́wàsá Ọlọ́run ṣe dára fún Nàìjíríà pọ̀ ìlú Diakotiwasne gbogbo ẹ̀yin aláṣẹ ẹ̀bẹ̀ Ọlọ́run ó bí ẹ̀yin lè jẹ́ ìlú ní orójú àní wọn ni wọn bá tanná fún wọn. ìwọ̀nù Ọlọ́run yìí ṣe pé kìí ṣe pé èèyàn bá ṣe ni kéèyàn ó fura sí. bí wọ́n bá ní ìwọ̀nù Ọlọ́run èpè kọ́ nítorí bá ṣe ló fura sí. afẹ́wàsílám ìlú Diakotiwasne wọ́n ní tí wọ́n bá tanná lónìí oṣù kan wọn ò ní rí ná àti gbogbo ẹ́ńjìnì tí tún tanná àwọn aláṣẹ Diakotiwasne gbogbo àwọn pírẹsidẹ̀ntì tó ti jẹ́ ńbẹ̀ àwọn sínétọ̀ tí ń jẹ́ ńbẹ̀ àwọn ọ̀nàdébù tí ń jẹ́ ńbẹ̀ ààrẹ àpò tiwọn
ni wọ́n ń sá gbogbo ẹ́ńjìnì tí ń taná fún wọn nílùú Jakoto wa sínẹ́ gbogbo ẹ́ńjìnì ti da sẹ́lẹ̀ ìlú Jakoto wa sínẹ́ wá wà ní òkun sẹ́lù tiwa ń sọ ìtàn ìlú yẹn fún yín Ọlọ́run ṣe dáadáa fún Nàìjíríà gbọ́ ẹ rí àwọn aláṣẹ tiwa ni ẹ rí àwọn aláṣẹ tiwa Nàìjíríà ni àwọn ọjọ́ ìlú orílẹ̀-èdè Jakoto wa sínẹ́ àwọn ọjà fápò tiwọn lórílẹ̀-èdè Nàìjíríà ni ààrẹ gbogbo wa ni wọ́n ń sá sínétọ̀ Nàìjíríà honorable Nàìjíríà chairman local government Nàìjíríà governor Nàìjíríà sẹ́ni bá ń sọ̀rọ̀ governor ọlọ́jọ́ dá fún Malam Abdulrahman Abdulrazak governor nìyẹn governor wa ní Kwara state nìyẹn olórí oko fún Kwara state ẹ wo ọkùnrin ni ṣé ní sàdúrà fún àwọn òun pé kọ́ lọ́wọ́ san wọ́n lè san rìn lọ́ni nísìnyí wọ́n ní Malam Abdulrahman Abdulrazak wọ́n ní ti ń jáde ní wọ́n ń jáde ń lọ ná ọjà ní pé bí ìyà ṣe ń jẹ wọ́n nì iye tẹ́ ń ta ilé yìí nì wọ́n lọ wo núra ni wọ́n wá fẹ́ mọ tí wọ́n ṣe sẹ́wọ̀n káwọn olórí ọ̀rọ̀ tẹ́ gbọ́ níyìn lónìí ó yẹ kí wọ́n ṣàdúrà fún wọn Abdulrahman Abdulrazak gbogbo ẹ̀yà aláṣẹ ti wá Nàìjíríà àfihàn ilé Ọlọ́run lọ́wọ́ ẹ̀yin nu Ọlọ́run nu àti ṣàdúrà fún yín ẹ̀yin nu Ọlọ́run ọ̀rọ̀ epo yìí náà bàbá ní ẹ fọkàn balẹ̀ àfibalẹ̀ sí báyìí kọ́dà bàbá ní January àgbọ̀ kínní kan ntọ́ afọkànbalẹ̀ sí bàbá tó ní February àtúndí kínní kan tó afọkànbalẹ̀ sí. February èkó lẹ̀ ṣé pé February ò tí ì tán bóyá òní ni 15 bàbá ní àfọkànbalẹ̀ ẹtúnjẹ àfọkànbalẹ̀ sí February náà tún lọ díẹ̀díẹ̀ nu ó di 15 afáyẹwò Islam gbogbo aláṣẹ Nàìjíríà fi wọn lé Ọlọ́run lọ́wọ́ àwọn nu Ọlọ́run nu fatuwatuna al-yawma tadullu ala tanbih Allahu hayyun la yamutu abadan. ọ̀rọ̀ wa lónìí yóò máa dá lórí ìtají ẹjẹ́ tara wa jí aláṣẹ ẹlẹ́mù olórí ẹlẹ́mù ìmáàmù màmúmi olórí ìlú àwa tí wọ́n ń jó lórí fún Ọlọ́run tẹ́ rí ni hayyun la yamutu abada ọba aláyé ni o kò ní kú láyé láyé kazalika al-jaza'u la yamutu wa la yubla gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀san náà ò ní kú kò sì ní gbó in a'malta sharran mithqala dharratin satarahu ala at-tamami ìwọ bá yá mi agbé ọ sípò kan ní agbé ọ sáàyè kan ní máa pàṣẹ níhìn ní máa ṣòfin níhìn ní máa darí wọn ní nítorí ọba sọ ní kọ́ máa ṣe ìwọ wà ń bi iná tí ń tàn ìwọ wà ń bi omi tí ń sàn ìwọ wà ń bi ọ̀nà ṣíṣe ìwọ wà ń bi owó tí ń wọ̀lú ìwọ wà ń bi oúnjẹ ìwọ la ilaha illallah bá a ti yàn yín. àwọn tó bá dọ́lọ́mọ àwọn ìfẹ́ dídì ipò Aliyu ibn Hussein ọ̀kan náà tó ti ṣáájú ni wọ́n ní wá jọbọ ní ọ̀họ́ ni. ẹ dákun ẹ wí dáadáa. Aliyu ibn Hussein náà fà kàn wọn tẹ́ra wọ́n ní kó wọ́n wá jọba. bọ́ba sá. ó sá wọ́n wá ń lọ kí ló tó sá. oyè yín ni. kò sí bóun ti lè ṣe tóun ní kọlu Ọlọ́run. La ilaha illallah ọba náà àwọn ń para wa lórí ọba nísìnyí wàlá yà ń para wa ni ọba làwọn irú Ọlọ́run fẹ́ jẹ ni òun lọ́kàn ó sì sá. ọba wà ń bí òun wà yóò wà ń bí wọ́n sì máa dáná sí lọ́rùn. àwọn tí wọ́n máa lálà sí nǹkan sì máa ó kọ̀ dẹ́nà. wọ́n sì máa kọ́ ọba lórí àṣẹ wọn ò sì lè déwájú ọba lọ béèrè. bẹ́ẹ̀ni ká sì sẹ́nu kù ní kí n ṣe kó ba náà ní títí ẹ̀ dáwọn náà máa ṣe. bẹ́ẹ̀ àwọn náà ní tí wọ́n ṣe àwọn ọba náà máa ṣe níwọ̀n níwọ̀n. ṣe dáadáa wọ́n máa ṣe ìdá. àwọn bẹ́ẹ̀ni. kátó àpé wọ́n tó wá láwọ̀ kẹ́tọ́ pé. àwọn sàn ṣe lọ́hùn lọ. ọba náà ni wọ́n sì mọ̀ pé ò lè déwájú ẹ̀ lọ béèrè. tí wọ̀lí yọ Ọlọ́run lóhun tó ní òun kọ́. ẹ̀san ò ní kú kò sì ní gbó bọ́ọ̀bá bá ṣe dáadáa tọ́mọ gẹ́gẹ́ bí ọmọ náà gbọ́n ó rí. wa in amalta khayran mithqala dharratin satarahu kamilan. bọ́ọ̀ ti ṣe dáadáa ibi àfihàn sí ó ṣe dáadáa ń bẹ̀ ẹni àní ọ wà ní ìṣáájì nẹ́pà fẹ́ ọ̀sán àti ẹ̀mọ́rún tá a ṣe fáwọn nẹ́pà àdúrà láti ní àbádùá. bàbá ní amọ̀ràmọ́rọ̀ wọn ní sí bẹ́ẹ̀ náà ni àmọ́ wọn ló tún láwọn kan ni. bàbá tiẹ̀ ń dákọ̀ àwọn tí wọ́n bá táwọn náà bá dákọ̀ wọn máa dákọ̀ ẹ̀kọ́ kan wà. bàbá ń dákọ̀ àwọn náà máa dákọ̀ àwọn tó bá kán. àfọwọ́ ìdáhùn àwọn power holder àbí power grab ni wọ́n ń pè wọ́n ni ẹ wá sọ iná di pé bẹ́ẹ̀ bá tan ìṣẹ́jú mẹ́ta àbí bí wọ́n ìtúpa. bàbá wa kọ́ abáhùn kéde pé bẹ́ẹ̀ wọ́n tún tán o ó tún dìbìjọ́ 5 àbíjọ́ 7.
la ilaha illallah nílùú yìí náà lélédè mi tí wọ́n fẹ́ paná lásán wọ́n fẹ́ tún kan sí wọ́n wá announce pé a fẹ́ paná láago 9. ìṣẹ̀lẹ̀ sáwọn náà rí bá ti kéde wọ̀ yìí wọ́n ti kéde rí rédíò Kwara níjọ́ náà. ẹjọ́ apaná àṣẹ ńgbà táyé mẹ́lẹ́ kúnnù la ilaha illallah Nàìjíríà lọ́wọ́ adigun wọn kàn paná ọ̀sẹ̀ méjì ẹ̀ lè má rí kò sí tẹ́sí. ẹni ọba lówó ní ìṣèjọba ọba sí ìyàwó òní ọlọ́ọ̀gùn wọn lówó ọwọ́ àtàn náà bẹ̀ ìlú kan ní o kìí ṣe Nàìjíríà. ok kìí ṣe Nàìjíríà lẹ́yìn. mí náà ń kàwé mí náà ti ń kadà. ok ẹ ti ń sọ ma pé mo ní kí ẹ máa kàwé. àwọn ìlú mi tún nù o báwọn bá ṣe ìyàwó tó jọ ní tó lówó tó lókìkí nù lù gbogbo náà bẹ̀ wọ́n jọ wà lọ bùn wọn lówó lọ́fíìsì àwọn tí ń tan náà wọ́n wà nítọ̀ àní pa ìjọba ìrìn fẹ́ fi ṣe ìjọ márùn ni àìsùn eré ọ̀sán ẹ̀ẹ́dẹ̀ iná wà aranjú kalẹ̀ ládùúgbò tiwọn òun ti sanwó nù. inú ìwé mo ti kà á. inú ìwé làáfà ìwà Islam ti kà á o. àwọn Nàìjíríà bẹ́ẹ̀ tí ẹ̀bùn wọn lówó nítàn àwọn ò tiẹ̀ lówó tá a bùn. rárá ẹnì kan ṣe ń lẹ̀ yìí. mo wọ́n ti ṣe. ẹnì kan ọ̀dà wò rí. àáfà ìwà Islam èmi dé bọ́ba wa ṣe dáadáa tó tún mọ bí ọmọ náà gún ó rí káàmìlàn tí ó pé kò ní dínkù tọrọ lọ́wọ́ ìsàbòsí wàkàrí qala Allahu ta'ala ọlọ́wọ́n ọba sì ti sọ báyìí pé walillahi mulku samawati wal ardi gbogbo kápá agbára àṣẹ òfin sámà àtìlẹ̀ èmi ọlọ́run ni mo ní wa yawma taqumu sa'a níjọ́ tálù kí á mọ̀ ó ṣe gbìrì pé ọ̀ya gbogbo ẹ̀ pátá májàyé mọ́ ọwọ́ mi lọ́wọ́ àìní ọlọ́run yawma izin ọjọ́ ní jẹ́jọ́ kan tó ti pé yahzaru limubtiluna yahzaru limubtiluna gbogbo ẹni tí ń ṣèbàjẹ́ wọn ó ṣòfò ẹ wò gan o alukurani ló wí bẹ́ẹ̀ o àwa kọ́ o. bẹ́ẹ̀ tí ń kí lọ ní wọn pé ìjẹ́bi tí ó lọ parí sí kọ́. àfẹ́ àwọn ọ̀sẹ̀ òní wa yawma taqumu sa'a àtijọ́ dálì kí á mọ̀ dé ọ̀ya lónìí ni kí gbé ọ̀tán. tó yóò sì dín jọ kan. yóò sá dín jọ kan ẹ wá wo alukurani òní yawma izin yakhsaru limubtiluna. yawma izin yakhsaru limubtiluna. abẹ́ Islam yawma izin kọ́rẹ́rì yawma izin ha ọjọ́ kan ni tó ṣe pé yakhsaru limubtiluna gbogbo ẹ̀yin tá a fi síbi epo tẹ́ ń ṣe bàjẹ́ ń bẹ̀ ọlọ́run ọba ni wọ́n ó ṣòfò gbogbo ẹni a fi sọ̀rọ̀ ojú ọ̀nà tẹ́ ẹ bá wá ṣe kọ́dán gbaragan ọlọ́run ni wọ́n ó ṣòfò gbogbo ẹni tí ń tan náà tẹ́ ń ṣe bó ti wù yín bẹ́ẹ̀ bá tàn yí ẹ̀ pa yí ẹ̀ ká kébù ọlọ́run ni wọ́n ó ṣòfò gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ ń dìgbé ẹ̀ pàṣẹ iye báyìí ni kí nǹkan máa jẹ́ tó ṣe pé bẹ́ẹ̀ bá ti mú yín lówó ẹ̀ pàṣẹ mọ́ ọlọ́run ni wọ́n ó ṣòfò gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ ń dì bí gbogbo ara ṣe ní ọmọ Nàìjíríà ọlọ́run ni wọ́n ó ṣòfò gbogbo ẹni tó ṣe pé wọ́n ń ba nǹkan jẹ́ àwọn òfin lè jẹ́ yakhsaru al-mubtiluna. ètò bí ọlọ́run lójú láyé ní kẹ́ ẹ máa fara nìyẹn. yawma idhin yakhsaru al-mubtiluna. àyà ọlọ́run lẹ́ ń gbọ́ ni Kùránù nù bẹ́ẹ̀ yọba bínú kọ́lọ̀ ntọ́lọ́run wílé mi ń wí. àfẹ́yẹ̀ wà Islam ó ní faslih a'malaka ya akhi ìwọ ọmọ ìyá mi ọ̀ ń gbọ́ wá sí báyìí tún sẹ́ẹ̀rẹ́ ṣe o tún àníyàn dà tún sẹ́ẹ̀rẹ́ ṣe wọ́n bá ti pa burú ló ń ṣe yí padà. mẹ́rọ̀ tí ń bọ́ ń bi mọ́tò wa. wọ́n fi sọ fún wa ní. létí tí wọn. ẹ wo ẹ máa wẹ̀yìn wo. iwájú òsè máa lọ bá wọn. bẹ́ẹ̀ tí ń lọ ni bẹ́ẹ̀ bá ń lọ bá wọn ó lè wú bá wọn. ó lè ṣubú o. wọ́n máa wẹ̀yìn wo. àfàwẹ̀ wàsílám ka Sayyidina Umar bin al-Khattab tún sẹ́ẹ̀rẹ́ ṣe gẹ́gẹ́ bí Sayyidina Umar nígbà tí ń bẹ ní khalifa tí ń bẹ ní pírẹsidẹ́ǹtì. qabla marra Sayyidina Umar bin al-Khattab ala an-nasi mutasattiran ọjáde ẹwù pírẹsidẹǹtì o ọjáde ọwọ adájú kọ àwọn èèyàn ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn lọ mutasattiran ọwọ disguise ó disguise téèyàn lè mọ̀ pé òun ni ẹwà àwọn èèyàn rẹ̀ ẹwà àwọn olórí rẹ̀ ẹwà àwọn aláṣẹ rẹ̀ ẹwà àwọn aṣòfin rẹ̀ ẹwà àwọn apàṣẹ rẹ̀ tí wọn ò du àpò wọn ọwọ́ ajáde ìfàfà ìwà Islam ǹjẹ́ ẹ mọ̀ tó jẹ́ kí Umaru disguise Amir al-Mu'minin náà ni o ǹjẹ́ ẹ mọ̀ tó jẹ́ disguise tẹ́nìkan fi mọ̀ àṣẹ liyata'arafa akhbara ra'iyatihi
kí n tiẹ̀ wá lọ gbọ́ làbárì nípa dídà wọ́n jẹ́ kí n dà wọ́n jẹ́ kí ni wọ́n ti ń sọ ń pa kí wọ́n ń sọ nípa mi ẹ̀yin náà jáde kẹ́yìn náà mọ gbọ́n tí wọ́n bá ń sọ ń pa yín ẹ̀yin náà jáde kẹ́ ẹ mọ gbọ́n tí lù ń sọ nípa bóyá yín wọ́n ń ṣàdúrà ní bóyá àbí wọ́n sì tún ṣépè ẹ fi nǹkan bojú ẹ fi bẹ́ẹ̀ bojú ní ẹ̀rọ sọ̀kalẹ̀ níbì kan ẹ jókòó ẹ lọ bí wọ́n ti mutí lọ́dọ̀ ọmọ ńlá ẹ rọra jókòó tí wọ́n ní da yín mà rárá ẹ̀yin náà ẹ ra súyà ẹ máa jẹ tí Umaru lẹ́ ń gbọ́ president ni nígbà tiẹ̀. bàbá wa àgbà kan lè bàbá wa ọba lè bàbá Sheikh Abdulkadir ọlọ́ba akẹ́wọ̀n wọn ni wọn pa kájà sọ bẹ́ẹ̀ ni ẹni tí ó gbé láǹtà lọ́wọ́ wọn wà fẹ́ tó mẹ́lì kan sí wọn bẹ́ẹ̀ ni àwọn mọ̀ á lọ wájú. wọ́n fẹ́ wo kí ni wọ́n ń sọ. ọ̀pọ̀lọpọ̀ ẹni wọ́n ti àmọ̀ ẹnì kùn ní kí wọ́n máa lọ wọn. yọ máa lọ bàbá ni wọ́n máa lọ rẹ̀. lóṣì tó mẹ́lì kan ní ó gbé láǹtà lọ́wọ́ ní ó gbé lọ́wọ́ wọn máa fi. torí kẹ́ má bàa rí wọn ẹ wò nǹkan. ẹni ẹ má jòkó kalẹ̀. ẹ má jòkó kalẹ̀ ẹ má gbé èsì kan àtàrí lásán ẹ jáde ẹ rìn lọ. èsì má jẹ́ rí ọ̀rà fa. ẹ dákun ẹ jáde lọ bẹ́ẹ̀sì ni náà bá pọ̀ ju ọpọlọ yóò ní ṣiṣẹ́ mọ́. èrí ọkàn máa ra ni. gbogbo tó yẹ kẹ́ ẹ rántí èsì ti gbé gbogbo ẹ lọ. bí àlùbọ́sà ti ń jẹ mi. ẹ jáde ẹ rìn ọ̀nà lọ ẹ rìn ọ̀nà lọ ẹ jáde ẹ wọnú ọjà ẹ má jẹ nìkan mọ̀ tẹnìkan ní mọ̀ pẹ́yìn ni èló lélẹ́yìí iye tẹ́ ń ta ni ọ̀dà àpèlúbọ̀ yìí nǹkan iye tẹ́ ń ta. kí wọn náà tún máa wí lẹ́nu ara rẹ̀ pé kí ni gómìnà wa ń wò báyìí. ìwọ náà máa gbé bàbá yìí pé mínísítà ni wọ́n máa gbé kí ni àwọn mínísítà wa ń wò báyìí kí ni àwọn kọmíṣánná wa ń wò báyìí ìwọ náà sì ni kọmíṣánná wọ́n jẹ́ nìkan mọ̀ pé wọ́n. àwọn ṣẹ̀ṣẹ̀ dé ní gbèrè àlẹ́ wa ń gbé. mutasa tiran Umaru jáde bẹ́ẹ̀ president over this guy àti liyata'arafa akhbara ra'iyatihi iye wa jáde bẹ́ẹ̀ farọ́ àjùzan. ó ti tó kẹrẹ kẹ jáde báyìí o. àfẹ́ wàsílám ti tó kún ó jáde báyìí. farọ́ àjùzan ọwọ́ àríyá arúgbó fasalama aleya president wa salama si wa qala laha ma fa'ala Umar ọwọ́ ni ìyá ọlọ́run jẹ́ àríyìn pé president wa ti bẹ́ẹ̀ yìí ẹ dàbí kí ni iṣẹ́ tó ṣe bó ni ti ń ṣe. bí kápẹ́ bò lọ́rọ̀ Tinubu yìí. bí kápẹ́ bò lọ́rọ̀ bàbá wa Tinubu yìí bó ti rí nu ó ṣeun àfẹ́ wàsílám bàbá wa Tinubu yìí bò lọ́rọ̀ ohun rẹ̀ ha kọ́ọ̀lẹ̀tì ìyá bá fẹ́ dáhùn kọ́ọ̀lẹ̀tì ajuz la jasa'ullahu anni khayran la ilaha illallah níwájú president náà ní ti sọ ṣé kọ́ mọ̀ pé president ni. ìtìyàwó inú. president ń béèrè lọ́wọ́ ìyá pé bó lè rí ìjọba Umaru yìí sí ṣé gbogbo nǹkan ọdẹ. ọ̀rọ̀ Umaru mọ́nà kàtọ́bù là ń sọ o. ìlà ń gbọ́ yìí o. pẹ̀lú ìyá arúgbó ni o. inú tíra lọ wa. inú tíra ni bẹ́ẹ̀ bá wá bá mi ń fi hàn yín. àwọn afá Buhari wọn sì ń kà. tọ àfẹ́ wàsílámù sì ń bá mi dá sí. ọ̀dìmọ̀ takọ́ mú wàmà má tàtí màkàrí mú. wàhálàkọ̀ mú wà ń fi náà. lọ́mọ́sà dá ẹ̀rín padà sí. madama ń jìyà. ọlọ́run dá ẹ̀rín padà sẹ́nu ọmọ Nàìjíríà. ẹ tún wí àfa. lọ́mọ́sà dá ẹ̀rín padà sẹ́nu wa. wàláì ọfọwọ́ kan yẹn lẹ́nu. alájì bí tẹ́ ẹ dé yìí kọ́ lóun ó dákun wọ́n fa rẹ̀ kún báyìí. àmín àfẹ́ wàsílámù. gbé ẹni tí yóò gbádùn báyìí mọ́sà fún ọ lálàáfíà. àmín àfẹ́ wàsílámù. ọlọ́run kó sà sànú wọn. àfẹ́ wàsílámù. ẹni tí ìbànújẹ́ kan sí kejì sí kàn báyìí dákun ọlọ́run mọ́sà sọ̀rọ̀ wọn di dùn. àfẹ́ wàsílámù. ẹlòmíì jẹun àárọ̀ nísìnyí. alẹ́ yóò pọ̀ nísìnyí. ẹlòmíì ò tiẹ̀ jẹ́ sùn. ẹ wá wo oúnjẹ tẹ́yìn ọ jẹ fọ́dún kan bóyá ń bẹ nulẹ̀ yín ẹ wá lẹ̀ ń darí wa aṣọ tẹ́ ẹ wọ̀ fọ́dún kan bóyá ń bẹ nílé tẹ́lọ̀ ọlọ́lọ́mọ yìí tí tẹ́lọ̀ kó wá pẹ̀lú mọ́tò ẹ wá lẹ̀ ń darí wa owó ń bẹ bẹ́ẹ̀ bá náwó yìí tẹ́ fẹ́ ná lẹ́ ń ná ẹ wá lẹ̀ ń darí wa wọ́n fọwọ́ kun owó mọ́. ẹ tiẹ̀ fọwọ́ kun owó mọ́ káàdì lókù wọ́n ń wọ ni wọ́n ń wọ báyìí. ẹ̀yin ń wọ owó ni ẹ wọ sọ́dọ̀ tiwa náà ẹ dákun ẹ ṣàánú wa ẹ jẹ́ àjẹwò ebi ń pa wá ebi ń pa wá. wọ́n wá gbé wọ̀ kan síbẹ̀ pé ọ̀lẹ́wọ̀ àwọn kan wọ́n wà aranjú kankan bí arọ́lù. ebi ń pa bàbá gómìnà ọlọ́wọ́ jọ da fún yín ẹ dákun ẹ bá wa ṣe ebi ń pa àwọn èèyàn nínú ìlú ẹ dákun gbogbo ọgbọ́n tọ́lọ́run bá lè rí dá ẹ dákun tó ń jẹ yìí bẹ́ẹ̀ máa ha fún wa ni ẹ sì fà wọn tó bá dá sí di bẹ́ẹ̀ bá ha kọ́mọ̀ tún sàwọn tí yóò tún kó dajì lọ́nú ilé tiwọn tí wọ́n wà di bàbá owó rẹ̀ sí lójijì tí wọ́n di bàbá ẹlẹ́wà lójijì torí ọmọ Ànábì Ádámù aburú fa. fakọ́lẹ́tì lẹ́ànàhù wàlọ́hì ẹ̀rí. ọ̀kan yé mi sí de. kí ló yẹ yín. ibi ọ̀rọ̀ dé yìí kò ní pẹ́ mọ́ àṣírí àwọn alábòsí yóò tú.
inshallah ní pẹ́ mọ́. gbogbo ẹ̀yin tẹ́ gbé tó àṣẹ àbújá dàní Diamond 8.7 àṣẹyìn ni kọ́dà kò ní di àlìkìyàmọ́ tí kẹ́lu kó àṣẹyìn lè bẹ́ẹ̀ díẹ̀ kò lè dá fún yín. kò lè yẹ yín o wọ́n mọ̀ wí bẹ́ẹ̀. wọ́n mọ̀ wí bẹ́ẹ̀ fún yín jọ́nà àwọn rìpọ́ọ̀tù ní ìṣépè. àwọn rìpọ́ọ̀tù àṣepè ń bí o à ń sọ pé wọ́n máa sọ pé kò ní yẹ yín. gbẹ́ndì pé ọmọ tálẹ́ kò ní gbádùn kò pẹ́ mọ́ báyìí. tọ́lọ́wọ́n fi tú àṣírí yín wọ́n máa sọ fún yín pé kò ní yẹ yín wọ́n ti máa wí nù. àfáwẹ̀ wàsílám àmọ́ tó o bá ti tún ṣe nísìn ò ní sí ń bẹ̀. àfáwẹ̀ wàsílám ó ní ìyá àdúgbò wa ní ìwọ bàbá tó ń bá mi sọ̀rọ̀ ẹni tó lọ dákọ̀ pírẹ́sidẹ̀ntì tó dákọ̀ Umaru tó dákọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi o la jaza'allahu anni khayran ọlọ́run ò ní bá mi sóore kankan fún ẹgbọ́n kan bọ́bá ṣe pẹ́yìn tòní ni ẹ sọ nu Land Rover bẹ́ẹ̀ ni wọ́n ju nu Land Rover bẹ́ẹ̀ ni n ò rí kankan àpò kan àbákò méjì àbọ̀ kò sí kàtọ́ kan mi fàkọ́lá Umaru laha pírẹ́sidẹ̀ntì Umaru ni wọ́n sọ fún báyìí pé wa ma yadri Umaru bi haliki Umaru ò sì wá mọ̀ bẹ́ẹ̀ ti ṣe wà irú ṣe ṣe wà yìí Umaru ọmọ wa anta fi hadha al-mawdi' ẹ̀sìn bẹ́lá yìí tẹ́ wà yìí bí ẹwà náà ní fakọ́lá tá a jùsù ìyá arúgbó bá dá ló ń pè subhanallah mímọ́ ọlọ́mu wallahi ma zannantu anna ahadan yali amila an-nasi ó lè mi ò rò pé ẹnìkan lè máa wá ṣiṣẹ́ fáwọn èèyàn kó máa darí àwọn èèyàn kó máa pàṣẹ lórí àwọn èèyàn kó máa ṣòfin lórí àwọn èèyàn kó ṣe pé òun ló lórí wọn kó wá já sí pé wala yadri ma bayna mashriqiha wa maghribiha. ń darí ìlú báyìí kò wá mọ ọ̀tún òsìkòsì ibi òun ti ń yọ ibi òun ti ń wọ̀ kó wá pé wọn mọ bẹ̀. ọwọ́ àjòkó sójú kan kò rìn kí. balógun àdúgbò ọlọ́jọ́ ntọ́jà ń dákọ̀ balógun ajíkòbí ní ẹ̀jẹ̀ ń dákọ̀ torí bàbá mi nù bàbá balógun ajíkòbí ń ọ̀rọ̀ ajáde lálẹ́ sáàkì ìsáyì tán ẹ̀dá sọ́gbóra ẹ̀wọ̀ ká àbàsírí lọ àwọn àgbàlagbà kan náà ti ṣe bẹ́ẹ̀ afẹ́ ọ̀sán ẹ̀wọ̀ ká àbàsírí lọ ẹ̀wọ̀ ká títì lọ ẹ̀wọ̀ ká àfáà lọ ẹ̀wọ̀ ká onírú ẹ̀wọ̀ ká aláparun.